Kí gbogbo lé o, ẹ káalẹ́ láti gbogbo ibi tí ẹ ti ń wò wá. Orúkọ tèmi náà ni baba confam JP. Ẹ ṣé o, akẹ́yìn màmá wa, ẹ̀yin bàbá wa lẹ́ǹkan sí, ẹ̀yin ẹ̀gbọ́n wa àtàbúrò wa àkíyín. Mo ṣáà máa ń fẹ́ kó yé gbogbo ọmọ Yorùbá pátá tó ń gbọ́rọ̀ mi. Ọ̀rọ̀ mi ò wà fọ́mọ àlè Yorùbá, ọmọ ọkọ Yorùbá nìkan ni ọ̀rọ̀ tèmi wà fún. Tétọ́mọ àlè Yorùbá bá gbọ́rọ̀ mi kò ní gbégbá bí tó dára. Àwọn ọmọ ọkọ Yorùbá nìkan ni wọ́n máa gbọ́, lọ́ máa rí wípé ọ̀rọ̀ ń bẹ nínú ohun tí ọmọ kékeré yìí ń sọ tó ń pè ní bàbá confam. Ṣé mo fẹ́ tún kí yín lẹ́ẹ̀kan sí kí n tó wọnú àwọn ohun méjì àti mẹ́ta tí mo ní láti tètè jáde pàtó wá bá gbogbo ẹ̀yin èèyàn wa sọ ní alẹ́ yìí tó pọ̀ ṣọwọ́ alẹ́ àwọ̀lé sòsì ni. Akẹ́yìn màmá wa, akẹ́yìn bàbá wa, ẹ̀yin ẹ̀gbọ́n wa lẹ́ẹ̀kan sí, ẹ̀yin àbúrò wa, olólùfẹ́ bàbá wa olóyè Sunday Igboho Adéyẹmọ Òòṣà, mo kí gbogbo yín pátá nílé lóko. Ẹ̀yin tẹ́ wà lamẹ́ríkà, ẹ̀yin tẹ́ wà ní North South America, ẹ̀yin tẹ́ wà ní Canada, ẹ̀yin tẹ́ wà ní Dublin, ẹ̀yin tẹ́ wà ní UK, gbogbo ẹ̀yin tẹ́ wà ní Asia pátápátá, mo kí yín tẹ́ wà ní Africa, nílẹ̀ adúláwọ̀ pátápátá tó jẹ́ wípé olólùfẹ́ wa ni yín, olólùfẹ́ bàbá wa Sunday Igboho ni yín. Mo kí yín, ẹ ṣé, ẹ kú ọmọ ṣe. Ọlọ́run ò ní padà lẹ́yìn ẹ̀yin náà, ojú òsì ní tì yín lágbára Ọlọ́run. Ibi tí Ọlọ́run fẹ́ mú ìran Yorùbá nation dé, Ọlọ́run kó máa kúkú mú débẹ̀ pẹ̀lú àṣẹ Èdùmàrè. Ohun tí mo fẹ́ sọ nìyí, ọ̀rọ̀ àwọn ọmọ Yorùbá ọmọ àlè náà ni mo ṣe tún fẹ́ sọ, kẹ́ ẹ lè rí ohun tí àgbà rí tó fi di wípé àgbà ń sọ ẹnu sọ̀rọ̀, kẹ́ ẹ lè rí ohun tí àgbà rí tó fi di wípé àgbà ń dúró ó ń wo ohun tí àwọn tó wà lọ́ọ̀kan fẹ́ ṣe. Ẹ̀yin màmá wa, ẹ̀yin bàbá wa náà lè máa ń sọ wípé àgbà kì í wà lọ́jà kórí ọmọ tuntun wọ́. Ìkan tó mìíní ni wípé àgbà máa wò sù láti wo ibi tó ọmọ kékeré fẹ́ darí ọ̀rọ̀ sí. Tó bá ti rí ibi tó fẹ́ darí ọ̀rọ̀ sí, àgbà máa come in, á sọ fún wọn pé báyìí báyìí ni kí wọ́n ṣe ṣe, á sì rí bẹ́ẹ̀ tí wọ́n bá gbọ́. Ẹ wo àwọn ọmọ Yorùbá ọmọ àlè. Ẹ jẹ́ mọ̀ pé àwọn ọmọ Yorùbá ọmọ àlè kan wọ́n sì ń jà lórí ọ̀rọ̀ wípé K1 the ultimate ó bá Olú Ìwó sọ̀rọ̀ bákan look like arrogant. Wọ́n sì ń jẹ́ ọmọ àlè Yorùbá àti Olúwo àti K1 the ultimate. Èwo ló sàn nínú àwọn méjèèjì? Ṣé wọ́n mú àlè làwọn méjèèjì? Gbogbo ẹnu làwa máa fi sọ̀rọ̀, kò dẹ̀ sóhun tẹ́nikẹ́ni lè ṣe fún wa. Ṣùgbọ́n ibi tí ọ̀rọ̀ ti ń dùn alágbára ni pé kí alágbára máa wo ẹ̀yin tí ó fẹ́ jà fún, àbí tí àjọ fẹ́ jà fúnra wa. Ẹ jẹ́ kí n tún sọ bẹ́ẹ̀, kó wá rí pé èyí tá àjọ fẹ́ jà fúnra wa yìí, àṣé ìwà ọmọ àlè ń bẹ nínú yín àbí ọ̀dàlẹ̀ ní gbogbo yín. K1 the ultimate ó rí Olúwo nínú mọ́tò ó lọ bá, ó kí bí wọ́n ṣe ń kíra wọn. Ṣẹ́yìn àwọn ọmọ Yorùbá kan wá tún jáde, ọmọ Yorùbá ọmọ àlè, ọmọ Yorùbá títí ẹ ti bàjẹ́, ọmọ Yorùbá tó jẹ́ pé nínú ìyà Nàìjíríà ló máa kú sí. Gbogbo ẹnu lèmi máa fi ń sọ̀rọ̀, kò sí ohun tó lè ṣe fún mi. Olúwo àti K1 the ultimate inú ẹgbẹ́ kan náà lọ́jọ́ wà. Ìṣèbí tẹ rí ń ta nìyẹn. Even nǹkan gbogbo èyí tẹ wọ́n ń jà tẹ̀ ń títorí Olúwo jà pé ó dìṣẹ́, ṣé Olúwo jọba ni? Ṣé Olú Ìwó of Ìwó ṣé ó jí ọba ni? Kì í ṣí ọba náà. Ọba tí kò ní regard, ọba tó rí ẹ̀ ti yí, ọba tí ń fagbó, ọba tí kò ní humanity sympathy. Tó bá ní humanity sympathy ni, a lọ máa kọ̀wé sí àwọn Fúlàní kí wọ́n wá máa gbé láàrin àwọn ènìyàn, ẹranko kó wá gbé láàrin àwọn ènìyàn. Ìkan tó sì ń dùn mí ni wípé sẹ́ à ń tì torí ọ̀jàjà, ohun tó wà lọ́kàn mi nìyẹn tó jẹ́ kí n ra máa silent. Ọ̀jà níta ní ìjà lẹ́kùnlé òun. Gbogbo ẹ̀yin ọmọ Ìwó pátá aṣọ jẹ́ kẹ́yìn la ojú yín sílẹ̀ kí gbogbo ẹ̀ rí bẹ́ẹ̀.
ṣebí lára ẹ̀yin ọmọ Ìwó náà lára ń rí ẹ tún máa lọ máa gbé ìlú ẹ lọ máa lù fún Olúwo láràárọ̀ lọ́sọ̀ọ̀sán àti lálẹ́ èyí tá à ń tì torí ẹja ẹ máa jẹ̀yà kú níṣẹ́ inú ìyàlẹ́ máa kú sí wàláì mo fi ayé àti ọ̀run bú rẹ̀ tí dodo ìgbà tí bá ti ń wo ọ̀rọ̀ Yorùbá nation tí ń rí ibi tí wọ́n fẹ́ gbé ọ̀rọ̀ Yorùbá nation yìí gbà ìbànújẹ́ máa ń wà nínú ọkàn mi sometimes I will just keep it what irú alẹ́ yìí I can't keep it again. ṣebí ẹ̀yin tá à ń ti torí ẹ̀jà náà lẹ lọ ń kọrin fÓlúwo lójoojúmọ́ láàárọ̀ lọ́sàn-án lálẹ́ tẹ́ bá máa kí Olúwo tẹ́ bá máa kọrin ẹ̀yin ìyá wèrè ẹ̀yin adarúgbó má mọ̀nà ọ̀run ẹ̀yin tẹ́ pé ti bà ayé yín jẹ́ ayé àwọn ọmọ yín náà tún ti bàjẹ́ tó bẹ́ẹ̀ ṣe lọ ń jó fÓlúwo náà lẹ́ mú àwọn ọmọ yín lọ àwọn ọmọ yín náà lọ wá máa jó ayé yín ti bàjẹ́ already ẹ tún bà ní àwọn ọmọ yín jẹ́. ohun tí mo rí nínú ọ̀rọ̀ ẹ̀yin ọmọ Yorùbá yìí ni wípé ohun tó ṣẹlẹ̀ tèmi rí dáadáa dúdú ẹ̀yin tẹ́ lọ ń pín owó fún nílé Tinubu nílé dodo tẹ́ lọ ń gbowó tẹ́lẹ̀ nǹkan tí mo rí nínú pé ìhò tẹ̀ ń ṣe ni pé if you cannot beat them you will join them. Reason to me gbogbo ẹ̀yin àgbààgbà tí ń bá ti ń gbọ́rọ̀ mi reason sí mi. ẹni tó bá dẹ̀ ní irú ìwà yẹn that if I cannot beat them I will join them ò lọ́jọ́ ọ̀la tó dáa ẹ ò ní ọjọ́ ọ̀la tó dáa àwọn ọmọ tẹ́ bí ò ní ọjọ́ ọ̀la tó dáa lórúkọ Jésù mo ń gbà ọ̀rọ̀ yìí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ọ̀dàlẹ̀ tẹ́ ń dalẹ̀ lójoojúmọ́ nítorí owó tẹ́ ń dalẹ̀ Yorùbá lójoojúmọ́ tẹ́ ń dalẹ̀ Yorùbá nation ayé ò ní gbà yín ọ̀run ò ní gbà yín lórúkọ Jésù bó lè ṣe máa rí nìyẹn. If you don't beat them you will join them òun ló sun yín débẹ̀ náà. So that ẹ bá lè beat them let them go and join them ẹ wá ń gba 1,000 naira ẹ ń gba 500 naira. ibẹ̀ yẹn kọ́ ni mò ń lọ lálẹ́ yìí orí ọ̀rọ̀ Olú Ìwó àti K1 the ultimate tí àwọn ọmọ Yorùbá wá tó àwọn ọmọ Yorùbá ọmọ àlè tí wọ́n tún dìde tí wọ́n tún sọ ó disrespect yẹ ó disrespect ẹ̀yin ò mọ̀ pé nínú ilé tọ́jọ́ ń wà ọjọ́ mu dóńbẹ̀ ni àti K1 the ultimate àtolúwo ẹ mọ̀ pé ẹni tí tó bá mo ti rí àwọn tó mú dórí bí olówó bá wọ ibi tí wọ́n ti àwọn ọmọ just rag àwọn ọmọ játìjàtì tẹ́ mu dó ìkọ̀kọ̀ náà lọ máa jẹ́ wọ́n máa gbọ́wọ́ lọ́wọ́ ara wọn báyìí ni báwo ni fẹ́ mú o ṣé o wà òkè kí ló ṣẹlẹ̀ ṣé ń bẹ ráǹpù ẹ̀ òun ló ṣẹlẹ̀ ń ta yẹn ìyẹn ẹ̀kọ́ rírí ẹni tẹ́ ń tì torí ẹ̀jà gan tẹ́ pè lólúwo kò sí nǹkan tó kàn pẹ̀lú ohun tó ṣẹlẹ̀ nítorí wọ́n mọ̀ pé normal way tí wọ́n jọ ń kíra wọn nìyẹn ẹ̀yin ọmọ Yorùbá táwa wá ń tì torí ẹ̀jà àti Olúwo àti K1 the ultimate ẹ̀yin ò mọ̀ pé olórí burúkú ni wọ́n ni wọ́n kì í ṣọmọ Yorùbá dodo ìlú táwọn máa ń lù ní pé bámúbámú làwọn yóò àwọn ò mọ̀ ebi ń fọmọ ẹnì kọ̀ọ̀kan bámúbámú ni wọ́n yóò tí kò bá ń ṣe bẹ́ẹ̀ ni olórí burúkú yẹn láti dodo tá a sọtọ́ á tún padà tún kọrin fún Tinubu wípé Tinubu ní kẹ́ẹ̀dẹ́wọ̀ àwọn máa parẹ́ àwọn ti jáwé oríjì ayé ẹ̀dáríjì wọn àjáwé oríjì ó ní ṣoríire èmi ni mo ṣe ń sọ lágbára Ọlọ́run gbogbo yín pátá gbogbo ẹ̀yin ọ̀dàlẹ̀ you know Tinubu cannot do anything you people know ṣé ọmọ iye èèyàn tí Tinubu ti pa ni olórí burúkú ká tún máa pèrè ẹ̀ ní grandson àwa máa analyse oríṣiríṣi ìwọ mọye ilẹ̀ tí Tinubu ti gbà lọ́wọ́ àwọn èèyàn ṣó máa yí àwọn tí Tinubu ti bàjẹ́ nítorí pé ó fẹ́ gba ilẹ̀ lọ́wọ́ wọn Màrọ́kọ́ ni dodo bí ọ̀nà àjà everywhere ṣé wọ́n mọ yí ayé wọn ṣé irú èèyàn yẹn ni ẹ tún fẹ́ gbé sókè lẹ́ni òun ló lè ṣe Nàìjíríà ti ayé Tinubu ayé Nàìjíríà máa ti bàjẹ́ o ayé èèyàn ọmọ Yorùbá máa ti bàjẹ́ o ayé èèyàn ọmọ Yorùbá ti bàjẹ́ o mi ò wá láti wá ṣẹnu kóróró níbi tí mo ti sọ̀rọ̀ yìí o mo wá láti wá deliver ohun tí ó wà nínú ọkàn mi ni look at it go to history tá a bá gbé kínní ìjáde tí wọ́n bá ṣí ẹ̀ dáadáa tí àwọn àgbàlagbà tó bá gbọ́ wá rí i pé wọ́n máa jáde wọ́n wá sọ fún ẹ ìwọ mọ iye èèyàn tí Tinubu ti gbalẹ̀ lọ́wọ́ ẹ̀ ìwọ mọ iye ilẹ̀ tí kì í ṣe pé Tinubu ló ní tó kọ̀ máa dédé débẹ̀ wípé àní àwọn fẹ́ bíbẹ̀ tó dẹ̀ máa gbà kò dẹ̀ sọ tẹ́nibọ̀dì máa ṣe. ìwọ mọ iye kéèsì tó tiẹ̀ di ọwọ́ tàwa gan táwa máa ní tẹ́tọ́ bá ti ọmọ níyà nígbà táwọn gba lọ́ọ̀yà fún kéèsì yẹn lọ́ọ̀yà kínní látàwọn gbà tó ń ṣe kéèsì lọ ó lọ kan wọ́n àwọn kan bẹ̀ ọwọ́ àwọn tó ń kàn bẹ̀ lọ́wọ́ àwọn Tinubu
wọ́n gbalẹ̀ lọ́wọ́ onílẹ̀, ẹni tó nílẹ̀ wọ́n gba ayé lọ́wọ́ ayé, wọ́n gbé stroke lé wọn lọ́wọ́. Ìyẹn with that alone ẹni tí kìí ṣe pé nǹkan tó wà lọ́kàn yìí kìí ṣe tiẹ̀, tó dẹ̀ fi agbára gbà lọ́wọ́ ẹni tó ní, tẹ́ ò ṣe anything fún, tẹ́ já wọn sí kodoro, with that alone, forget he is not qualified to be somebody that will rule over a country. So that is what we are saying all the time. You have think everything over. Now if you cannot beat them, you join them. Àwọn ọmọ yín inú àgbàrá ẹ̀jẹ̀ ni wọ́n máa sùn ní agbára Ọlọ́run. Ìlú Nigeria is not a country. All we need is Yoruba nation. You people, let us think this thing over. Let's think this over. Sọ ẹ̀gbọ́n gbogbo àsọtẹ́lẹ̀ tá a sọ ẹ̀gbọ́n sí wa lẹ́nu gbogbo ẹ̀ náà ẹ̀wọ̀n tó wá padà lọ já sí báyìí lẹ́nu. Ẹ ò kà wá kún wòlíì, ṣùgbọ́n Ọlọ́run pè wá. Tó o bá pè wá, a ò ní bọ́ sẹ́nu iṣẹ́ yìí. Èmi ò wá dówó lọ́wọ́ ẹnikẹ́ni náà. Mi ò wá bí láti tọrọ owó. Mi ò wá bí láti. You don't know anything. Tẹ́ bá wo ohun tí àwa tá a jókòó yìí tá à ń think about ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ wa, pàápàá ọmọ alẹ́ Yorùbá, ẹ rí wípé ẹ rí wípé nǹkan ń bẹ nínú ọkàn wa. Ọba máa lágbára tán gbogbo yẹn á sá. Ọmọ alẹ́ Yorùbá nìyẹn. I'm not here to say give me money, buy credit for me, buy phone for me. Ẹ̀yin jẹ́ tí mo gbé program mi kalẹ̀ kí ni pé owó ni mo wá béèrè lọ́wọ́ èèyàn rí ni. No, iṣẹ́ ọwọ́ mi tó mi jẹ, iṣẹ́ ọwọ́ mi ń gbà mí máa gbé síta. Àwọn tó bá dẹ̀ fẹ́ ṣe kò tún ṣe pé mo force ẹnikẹ́ni. I just speak generally. Tó bá pé mo advertise, I speak generally. Ìwọ tó bá mọ̀ pé nǹkan yẹn ń ṣe ẹ́ fine. Tó bá mọ̀ pé onígbàgbọ́ nínú wa, ìwọ pè wá, wàá padà rí pé rere ni Olúwa. Ọmọ Yorùbá, nígbà tí mo ronú dáadáa tábẹ̀rẹ̀ jọ́nì yìí gangan, wàá máa rí a ní dádì àwọn ti ra kẹ́rìtì fún yín, dádì àwọn ti ra dátà fún yín. It's not even credit, it's data. Àwọn ra dátà fún yín, àwọn ra dátà fún yín, àwọn ra dátà fún yín. Nígbà tí gbogbo ẹ̀rí bákan, ta la rí tó ra dátà? Ó ṣe rí nìyẹn. Tí wọ́n bá mú èèyàn náà, ẹ̀yin ọmọ Yorùbá játijàti bẹ́ẹ̀ ṣe máa silent nìyẹn, kò sí ìtó kàn yín mọ́. Bójú wọn pa wá náà ni kò sí ìtó kàn yín mọ́. Bọ́rọ̀ ilé ayé ṣe rí nìyẹn. Ìyẹn ni àwa tádà wípé Ọlọ́run gbélé ayé díẹ̀ lé lọ́wọ́ àbí ajé alágbára kan. Mi ò fẹ́ pera mi lálágbára, ṣùgbọ́n àwa tó dà pé ó dà pé at least nǹkan kan wà tó dà pé àdójúlé. Ẹ jẹ́ kí n sọ bẹ́ẹ̀, làwa náà máa wá ń rò pé ṣáwọn yìí gbàtẹ́ ti ń ra credit gan ṣáàbìrì lọ́wọ́ yìí. We don't ask from you. Sí mi ò wá ìbá láti wá polówó pé kó fún mi lówó, but iṣẹ́ tí mò ń ṣe tó mi jẹun jẹ, I'm okay. Tẹ̀dọ̀ mi àwa náà máa jókòó pé ṣe báwọn yìí náà lọ́nà aláwọ̀ ra dátà ń báyìí, àwọn làwọn ibo ni gbogbo wọn wà báyìí. Tó bá ti mú èèyàn náà ó ti tán nìyẹn. Ebi máa pa àwọn ọmọ wa. Olórí burúkú kan wá ń sọ fún mi wípé bàbá sọ nípa Yorùbá nation mọ́, àwọn dẹ̀ tún ti rí tẹ̀tún polówó. Ṣé mi ò ní jẹun jẹ ni? Ọmọ mi ò ní jẹun. Listen to me. Ìwọ ṣé ìwọ gan ti resign lẹ́nu iṣẹ́? Orí ẹ ti dàrú. You are mad. You are mad. Mo rí pé you are a genuine, you have a genuine madness. Ṣé ìwọ náà ti resign lẹ́nu iṣẹ́? Ṣé o ti resign lẹ́nu iṣẹ́ kí wọn náà rí sáì lẹ́nu iṣẹ́ kó wá gbé gba Yorùbá nation tí gbogbo àwọn tó wà lábẹ́ gangan ọ̀dàlẹ̀ ni wọ́n. Ọ̀dàlẹ̀ ni wọ́n náà. Àwọn òde ń wọ owó èèyàn ká tó jẹun jẹ. Ọlọ́run ò ní bá tiwa jẹ́. Mo ti máa ń sọ several times bí gbogbo èèyàn ṣe ń wo fídíò mi tó. Listen to me, mi ò gbowó lọ́wọ́ YouTube, mi ò gbowó lọ́wọ́ Instagram rí. I don't know anything about it because Ọlọ́run ò ní kémi wá ṣe yẹn bí. Èmi kàn drop nǹkan tó jẹ́ pé tí wọ́n bá gbọ́ wà á lè tètè ọpọlọ ẹ máa lè tètè ṣe kí ni púrú á lè tètè yìí á pick up wà á lè sáré. Síbẹ̀síbẹ̀ bá ṣe ń sọ àmàrí tó fẹ́ yí padà nínú yín ẹ yí padà. Wàsíù, Olúwo, they are the same thing. Ẹ̀yin lẹ ń weaken ọkàn àwọn alágbára. You weaken their heart.
tẹ́tà bá ń rí gbogbo yìí kò sóhun tá a lè ṣe, a kàn máa wò yín ni pé ẹ ò tí ready. That is all. You have not ready. You have not ready. When you are ready, ẹ ò ní lọ máa gbowó lọ́wọ́ àwọn politician tẹ́ máa tò sẹ́nu ọ̀nà wọn tẹ́ máa kọ́ tẹ́ máa hail wọn. You have not ready. I'm telling you the truth. Báwo bá ti ẹ̀kú tó yẹ kọ́ ọmọ wa jẹ̀yà. Ẹ sẹ́ni credit lẹ́ni, ẹ sẹ́ni data lọ́la, ẹ fi ń tọ̀ wọ́n. Ẹ tó òṣèlú òpó ní àwa òpè. Èyí tẹ́ ń sẹ́ndì credit, tẹ́ ń sẹ́ndì data, ohun táwa rí pé ẹ fi ń tọ̀ wá síwájú ní ká lè máa ṣiṣẹ́ títí ká lọ ṣiṣẹ́ débi ikú. Tá a bá wá dé ibi ikú yẹn, tá a bá wá padà kú. Èyí tí ẹ ò wá ṣe mọ́, tá ò rí pé ẹ ṣe mọ́ yìí, àwọn òbèrè lọ́wọ́ ẹ̀yin ló wùn láti ṣe, a kàn máa gbọ́ pé ó dẹ̀ pé ẹ mú ẹ̀rí nọ́mbà wa bíbá dẹ̀ rí data kẹ́kẹ́kẹ́. Now nígbà tẹ́yìn ò ṣe mọ́ yẹn, ohun tẹ́yìn sọ fún táwa náà jókòó tá a rí pé bàbá tiẹ̀ kú gan, àṣeyà ló máa jà àwọn ọmọ wa kú. Ṣé ìyà jẹ àwọn ọmọ Mandela? Ṣé ìyà ń jẹ àwọn ọmọ Mandela ní South Africa? You don't think right. You people don't think. You don't know what you are doing. Àwa ò láwọ̀ ìjà, ṣùgbọ́n ìjà òun ṣe èèyàn kọ́kọ́. Ènìyàn kọ́kọ́ igi kan ò lè dádó ṣe. Wàláì. Òwe àwọn àgbàlagbà tẹ́ dànù yẹn lè ṣe máa lọ kó. Nítorí pé òwe it is a fact. Ohun tí òwe bá sọ fún ẹ lọ dàbí ẹ̀ kó jókòó lé lórí kò rò dáadáa. Ó ní kó mójútó wù. Igi kan ò lè dádó bá ṣe ní alágbára yá ò lè dá ṣe. Lẹ́yìn àgbájọwọ́ òun ní gbọ́ ó ní àgbájọwọ́ ní ń gbẹ́rù dórí ẹ̀yin èèyàn wa, ẹ má má jẹ́ ká taraka. Àgbájọwọ́ ní ń gbẹ́rù dórí, tá a bá jọ ṣe tá a jọ jókòó ká jọ ṣe, kí ìwọ wò kémi wò tí ìwọ wò kémi wò dáadáa, ó ní gúgú ló máa gùn. Ohun tó bá wò tí mo wò òun ló máa ń gùn. Ṣùgbọ́n nígbà tèmi nìkan wò àwọn tájọ́ ń lọ tájọ́ ń wò tó ń dísì wò tájọ́ ń wò tó yá tí wọ́n kúrò ń bẹ̀, báwo ló ṣe fẹ́ rí? Don't waste your time. Agbọ́n àti ríbi tẹ́ ẹ rán àwọn ọmọ Yorùbá, àwọn alágbára Yorùbá ńláńlá àti ríbi tẹ́ ẹ rán wọn lọ. Agbọ́n tí ó bá yá yín gàngàn tó ti yá yín, tẹ́ ẹ rẹ́dì láti ja ogun. Èní ìkọ́ ni mo ti sọ, kò sí, there is no option to Yoruba nation than war. Forget about it. No option. If you think you want to get Yoruba nation and you want to get it easily, you are just faking yourself. Àwọn tó pọ̀ jù ní pé if I cannot beat them, I will join them. Àwọn ló pọ̀ jù nínú ọmọ Yorùbá. Ibi tó tiẹ̀ bà mí nínú jẹ́ lọ́rọ̀ Olúwo lẹ́nu ọjọ́ mẹ́ta yìí. Olúwo Wàsíù tiẹ̀ ní respect. Ìwọ rọ́bìrì dá. They are in the same carcass. Ojoojúmọ́ èyí tó ṣe bí ìtòrí lórí life nìyẹn. Tó bá ń bára wọn sọ̀rọ̀ lórí fóònù nǹkan báwo lè wàá máa lérò pé they are in the same carcass. Pé mo jẹ́ wòlíì mo ti rí ọ̀rẹ́ mi tó ń pè mí lálàbà. Forget about it. It doesn't mean anything. It doesn't bí mo ṣe jẹ́ wòlíì mo sì rí ọ̀rẹ́ tí ó pé àjọ ṣe kékeré tí ó pé ó máa pè mí ní àlàbà. Èmi ò kakún tó pé àjọ ṣe kékeré ni òun ni kò ní respect mi ò dẹ̀ kakún. Ṣùgbọ́n èyí tó ń ṣẹlẹ̀ láàrin Olúwo àti K1 the ultimate, ìdí tí mo ṣe sọ̀rọ̀ lé lórí ni pé a ní àwọn méjèèjì dé at the same bed of the same felder. Ẹ̀yin ọmọ Yorùbá náà lẹ wá ń debate lé lórí ó ti ṣẹ̀ṣẹ̀ Olúwo nǹkan ṣó jẹ́yàn gidi, ọmọ àlè lolúwo, ọmọ àlè ní K1 the ultimate. Wàsíù ọmọ àlè làwọn méjì náà. Tó bá gbé a ò tí ẹ̀ rí ẹni debate lé lórí káwọn máa sọ pé èmi ò ní sọ̀rọ̀ lórí ẹ̀, ṣùgbọ́n mo wá ń wò pé ẹ̀yin ọmọ Yorùbá yìí náà lè ṣì tún sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí. Olúwo àwọn tó ń fìyà jẹ yín tí wọn ò fẹ́ jẹ́ kí ìlú yìí kó pín, tí ìlú ò bá dẹ̀ pín ó sì bí tèmi pẹ̀lú ẹ lè lọ. Ìyà yìí continue ni, I am telling you. Tó ń fìyà jẹ yín, ìwọ ọmọ iye owó tó ti gbà, orin tó kọ fún Lagos State lórí ọ̀rọ̀ Tinubu, ìwọ ọmọ iye owó tí K1 the ultimate ti gbà, ó máa kórìn náà man. Supporting it, you know, one support here. If you cannot beat them, you join them. Òun ló bá Yorùbá jẹ́ o. You don't beat them, you will join them. Òun ló bá Yorùbá jẹ́. Yọdún gbẹ̀yìn tẹ́ dẹ́ orú èrò yẹn ò lè ṣe rere láyé. What I am here to say tonight
is that K1, the ultimate or Wasiu whatsoever, and Oluwo, they are in the same carcass. Ìkọ̀kọ̀ náà ni wọ́n. Kò í ṣe ẹ̀yin ọmọ Yorùbá ló jẹ́ ká tó wá máa bá lábẹ́ tẹ́ máa kàn ní ó disregard Olúwo. Who is Olúwo? Ní ayé àtijọ́, nígbà tí ayé sì di ayé, nígbà tí ayé sì di ayé, ọba lọ́dọ̀ wòlíì. Ọba ò lè ṣe nǹkankan láì jẹ́ wípé wọ́n rí wòlíì tó sọ pé báyìí lolúwa wí. Tí ó bá páyé ti bàjẹ́, wòlíì àwa lọ máa lọ sí ọ̀dọ̀ ọba tó lọ kí ọba, wòlíì àwa máa dọ̀bálẹ̀ níwájú ọba. Wòlíì tó bá pé ẹ ti fi owó ba ayé jẹ́, wòlíì ò lẹ́nu ọ̀rọ̀ mọ́, gbogbo ẹ ti bàjẹ́. So we are not of the same rank. Wòlíì Ọlọ́run ni mí, ọba ayé ni. So the reason why we are a prophet is that kí a bá rí ohun tó tọ́ ká sọ, tá a bá dẹ̀ rí tí ò tọ́ náà ká sọ. That is all. Kò rí ohun tí ó tọ́ tọ́lọ́run dẹ̀ sọ pé this thing is not right. You tell them, you correct them. Mo ń correct gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ọmọ àlè ni. Ètò ìbá ń ṣí ọmọ àlè. Ẹ̀yin wọn tó wá máa sọ̀rọ̀ nípa Olúwo pé wọ́n disrespect Olúwo. For what? Àwọn aṣọ akú síbẹ̀ dábàá dẹ̀ sọ̀rọ̀ àwọn akú níjọ́ kan náà gbogbo wa máa padà kú. Òtítọ́ ọ̀rọ̀ ló máa tẹnu tèmi jáde. Number one, Yorùbá ò tí ready. Ohun tó ń dùn mí ni pé wọ́n kọ̀ lọ yẹ kí bàbá yẹn, bàbá Sunday Igboho lọ, ọkọ̀ lọ angẹ̀ sí Exas. Ìyẹn ló ń dùn ayé mi jù. Gbogbo ọ̀nà dẹ̀kẹ̀rẹ́ náà làwa náà ń tọ̀ láti jẹ́ pé kí gbogbo ọ̀rọ̀ kéèsì Kútọ́nù kó solve. Because èyí tí àwọn lérò wípé ẹ ti rẹ́dì gangan fẹ́ kò nínú oko ẹrú ẹ kúrò ńbẹ̀, ìbànújẹ́ ló jẹ́ fún bàbá yẹn lọ́sẹ̀ méjì sẹ́yìn nígbà tẹ́ tó lọ ń gbowó lọ́wọ́ Tinubu. Ṣèbáwọn náà ni, ṣèbáwọn tó ń tẹ̀lé mọ́tò òun rì kiri nígbà yẹn náà ni. You see, let's talk. Ẹ ká sọ̀rọ̀ sense. Àìmọye alágbára tó ti gbàbọ̀dì, tó ti lọ gba mọ́tò, tó ti lọ gbowó. Àìmọye wọn. Ṣé ẹlẹ́wọ̀n pé kò sálágbá nílẹ̀ Yorùbá ni? Ṣùgbọ́n wọ́n ti dàbọ̀dè, wọ́n ti lọ gba mọ́tò, wọ́n ti gbowó, wọ́n ti silent wọn. Nàìjíríà kò lè dá mọ́. Ẹ̀yin tẹ́ wà ń lo ìbò, ẹ maintain status yín. Ẹ bá fẹ́ wá, ẹ kọ̀ ra wá. Tẹ́ bá dẹ̀ ti wá, bí oṣù méjì lẹ fẹ́ lo oṣù kan, ẹ padà sílùú yín, ojú yẹn lọ. That is the advice I will give to you. Ẹ ti bọ́rí, ẹ ṣáà wà ń bẹ, ẹ fi wá sílẹ̀ bí báyìí. Tọ́lọ́run bá wá pàjá kí a padà bọ̀rí, ẹ wálé. A mọ èrò inú yín pé èrò tó dá ni. A mọ èrò gbogbo èyí tẹ́ wà nílùú òyìnbó pé èrò tó dá ni. Ẹ ní èrò tó dá sí wa. If not, táì jẹ́ pé yín ni, Yorùbá nation yìí ò ní move débi tó move dé yìí. We know all of you. Tẹ́ jókòó yín síbẹ̀. Kò dá káwa túkú kẹ́yìn náà kú. Kò dá kí ìyà ń jẹ àwa kẹ́yìn náà jẹ ìyà. Tẹ́tí ìyà bá ń jẹ wá, ẹ̀yin lẹ máa jẹ́ spokesman wa lọ́hùn láti tètè dìde. Ṣé jókòó yín jẹ́jẹ́, mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run. Ẹ̀yin làwa náà sì rí bọ́ bá gbé irú àwa yìí lónìí, ẹ̀yin náà lẹ ṣe máa dìde pé kí ló fà á. Ẹ máa bẹ̀rẹ̀ sí ń gbé kiri gbogbo kíní, ọgbọ́dọ̀ wá solutions. Tẹ̀kẹ́yìn bá tún wá wálé ńkọ́ tó bá gbé irú yín, káwá ọ̀la ìfẹ́ ṣe. Wọn ò dẹ̀ lè rí wá gbé, tẹ́bí wọn kì í má fẹ́fẹ́. Wọn ò lè mú Ọlọ́run. Tí wọn ò bá ti lè rí Ọlọ́run mú, wọn ò lè rí àwa mú. A ò dẹ̀ ní kúrò nílé. Ibi tá a wà nínú yàrá náà la máa jókòó sí. Ibi tá a wà nínú ilé náà la máa wà. Tí ẹ ò bá ti rí Ọlọ́run mú Tinubu, tí ẹ ò bá ti rí Ọlọ́run mú Ọbásanjọ́, useless man for nothing. Èyí tó jẹ́ kẹ́ ẹ tún ayé yín ṣe. Èyí tó jẹ́ wípé kẹ́ ẹ tún ayé ṣe báyìí tó pé ọjọ́ ikú ló ti súnmọ́ léyìí. Síbẹ̀, you are still doing like this. Yorùbá ò lè bí, Yorùbá ò lè pín, kíní kan ò lè pín. Ìwọ Nàìjíríà. Èṣù dẹ̀ dì yín lọ́kàn. Mr. Obasanjo, you are just like a paper before me. Mi ò regard ẹ láyé àti lọ́run. Bí n bá rí àwọn ọmọ ẹ̀gàn mi ò ní ṣàánú fún wọn nínú ayé yìí. Bí mo ṣe jẹ́ wòlíì tó, tí n bá rí irú àwọn ọmọ ẹ̀ tí wọ́n gbé wọn wá síwájú pé wàhálà dé, mi ò lè ṣàánú fún wọn. Ní pé Ọlọ́run tó wà nínú mi ò ní jẹ́ kí n ṣàánú fún wọn. I am telling you the truth.
You can never, ayo mama saw in church in my program, you can never be my enemy. King Giore. Forget, you are my enemy, I will be your enemy. If you are my friend, I will be your friend. Ebali ayeje, Mr. Obasanjo, Mr. Tinubu, ebali ayeje. Bí ẹ ò bá ṣe ní ọ̀wọ̀ tó lákòókò tẹ́ wà yìí. Bí ẹ ò bá ṣe da oríyìn tó lọ́wọ́ àwọn ọmọ Yorùbá gidi. Ẹ dẹ̀ fọ́ dodo ẹ̀ dànù. Àkókò tá nídìí. Àkókò tí yẹ kẹ́ dìde yìí wọ́n fẹ́ máa tún máa purọ́ fún wa. Ètò ìdá tẹ́ bá débẹ̀ lẹ tó lè ṣe. Yìí tẹ́ débẹ̀ lánàá ńkọ́. Àwọn tẹ́ kó síbẹ̀ tẹ́ ní kó máa ṣe kí ni wọ́n ṣe. Talk to me. Talk to the world. Kí ni wọ́n ṣe? Are you crazy? Ẹ wọ́n fẹ́ máa disguise fún wa pé tẹ́ bá tún débẹ̀ ẹ máa ṣe. Kí lẹ fẹ́ ṣe láti 60 years ago? My God, Mausanda Yakapolia. Rubia side holy Yakapoda. Kí lẹ fẹ́ ṣe? Talk to me. Kò níye ọjọ́ tẹ́ fi kọ́lé yín tó wà ní Bodilon ni. I'm telling you. Bó iye ọjọ́ yẹn ṣe rí náà ni iye ọjọ́ tẹ́ lè fi tún Nàìjíríà ṣe. Yóò ṣe jẹ́ kó ti ń kọjá 60 years. Within a year you can build a mansion. You people, you these stupid people. Tẹ́ bá fẹ́ ṣí ọ̀nà ẹ lè lo 5 years lórí ọ̀nà. Ṣùgbọ́n ó gbọ́ ọ̀nà Bodilon yẹn ẹ lọ bèèrè lọ́wọ́ pé how many days, how many months lọ fi ṣe? Ọ̀nà tó lead sílé yín ẹ lọ bèèrè lọ́wọ́ àwọn wèrè yìí pé how many months lọ fi ṣe? Ọmọ bọ́ ṣe ń tọ́jú ara wọn. Ṣùgbọ́n gbogbo ọ̀nà tó lead sọ́dọ̀ wa ó lè lo 5 years. Ó lè má tiẹ̀ parí ẹ̀gàn. Wọ́n á dẹ̀ láwọn ti ṣe tán. Ẹ lọ wo ọ̀nà gbogbo Bodilon, ọ̀nà gbogbo tó lead sílé àwọn olórí burúkú yìí. Bó bá ti ń já díẹ̀díẹ̀ báyìí lọ ti máa rí maintenance bẹ́ẹ̀. Ẹ̀yin olórí burúkú tẹ́ ẹ dẹ̀ ń tẹ̀lé wọn tẹ́ ẹ ń dìgbò fún wọn. Ilé yín ló ti bàjẹ́ yìí, omi ló ti kó lé yín lọ. Kí ló dé? Ẹ̀yin gangan lẹ̀ ń wíkìnì àwa lágbára. Ibi tí ọ̀rọ̀ tèmi yìí ń lọ gangan nìyẹn. Tá a bá rí ibẹ̀ ṣe àwa máa ní àwọn yìí kí Ọlọ́run jẹ́ kí n kú. Tí mo lọ́mọ ńlé, tí mo níyàwó ńlé, tí mo ní màmá ńlé, tí mo láwọn ẹ̀gbọ́n ńlé. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn lọ́lọ́run kó wọn sí abẹ́ wa tí ó dẹ̀ jẹ́ pé àwa là ń bọ́ wọn. Tá a bá wá kún kọ́ bá ọ̀la ìfẹ́ ṣe ẹ dá mi lóhùn tí rẹ di ọmọ Yorùbá tẹ bá ti rẹ di ṣé ò ń gbọ́ mi àwa náà máa mọ̀ pé ti rẹ di ṣùgbọ́n mo gbé Ọlọ́run ojoojúmọ́ ni orí òkè mi tó ń bọ̀ yìí gan kò dálé nǹkan kan lórí ọ̀rọ̀ Sunday Igboho ni orí òkè mi tó ń bọ̀ 21 days orí òkè tí mo máa ń ṣe lọ́dọọdún kò sí nǹkan kan tó dálé lórí ọ̀rọ̀ Sunday Igboho ni kó ṣàtúnṣílẹ̀ kó jẹ́ kó máa lọ. Wàá tó gbọ́ nípa orí òkè yẹn December ló máa ń bẹ̀rẹ̀ December 1st to December 21 ló máa bẹ̀rẹ̀ orí òkè pé kò sóúnjẹ kò sí pé àwọn tó ń jẹ oúnjẹ nínú yàrá no food nothing kí a máa bọ́ Ọlọ́run sọ̀rọ̀ gbogbo iṣẹ́ agbára ibẹ̀ láti máa ń ṣe iṣẹ́ agbára tó a ti fẹ́ lọ ṣe nínú ọdún tá a tún lọ inú ọdún mìíràn tá a tún lọ ibẹ̀ orí òkè 21 days yẹn tá a máa ń ṣe lọ́dọọdún orí òkè májẹ̀mú làwa ń pè é tí mo máa gùn December 1st to December 21 ó máa ní agbára 2021 lọ sí ìkan tí mo fẹ́ ṣe ń bẹ̀ ju ọ̀rọ̀ yìí náà lọ ó ń bọ Ọlọ́run gbọ́ pé ó máa dá bàbá yẹn sílẹ̀ bàbá yẹn máa lọ lé pẹ̀lú ìdáláre kó dẹni ní wàhálà rárá ṣe fọkàn yín balẹ̀ àwọn tẹ ọ́ síkì wọ́n ṣe gbá a ò ní kò strong you but gbogbo àìsàn tó ń pariwo yẹn they are rumours ìwọ àtàdé òkú gbà wá gbọ́ bàbá ti pa ọ́ lè ní bàbá Sunday ní die green ìwọ náà àwọn tó ń purọ́ fún ẹ nìyẹn bàbá Sunday ò ní die green fine ó sick bàbá Sunday ò dẹ̀ ní àrùn kidney fine we know that he was sick kò sẹ́ni tó máa ṣe tí kò ní ara àwa tá à ń ṣe wàhálà igun aṣáà ń gba abẹ́rẹ́ á dẹ̀ ń gbomi sẹ̀yìn kan wá dé akọ̀sáyé kúkúrọ́ ẹsẹ̀ bàbá Sunday ti wú orí bàbá Sunday wú ọwọ́ ẹ̀ ló kù sí wàá bẹ̀rù anybody Nàìjíríà ti yẹ pé they don't value information anybody can just drop any fake information and people will follow it you go and do it in America. You just go and do it in UK. Go and do it in Europe. Kò wá wò. Bí wọ́n ṣe ní bọ́ńdù ẹ̀. Anybody can come on the Facebook and do rubbish. Anybody can come on the Facebook and say, gbogbo táwa ń sọ ohun tó jẹ ni. Ìjọba tẹ̀yìn ń tẹ̀lé. Tinubu tẹ̀ ń tẹ̀lé tó jẹ́ wípé ẹni tí kò lè capture àwọn ọmọ kóòtù lásán tí gbogbo wọn kóòtù ni wọ́n. They are in secret court kóòtù tó ń pààyàn kiri àwọn ọmọ kóòtù ní gbogbo wọn àwọn ọmọ kóòtù ló ń kó kiri tí kò lè capture ọmọ kóòtù lásán ló máa capture Boko Haram tó bá wọbẹ̀ òòrò rí
kò dẹ́ pé òòrò ohun tó ń ṣẹlẹ̀ sí ẹni pé if you cannot beat them you will join them. Ó dẹ̀ máa ṣẹ̀sìn lọ́jọ́ alẹ́ ni ìwọ lọ kọ́ sílẹ̀ tó dán mi ìwọ ṣí ẹ o má jẹ́ kí fídíò ìdúró sọ́wọ́ ẹnìkan jẹ́ ó dé gbogbo tó jẹ́ kó dé bíyá tó bá tún dọ́dọ̀ wọn wá tún lè ronú kì í tiẹ̀ ṣe Tinubu ni nítorí Tinubu ò lè ronú kò ní ronú pìwàdà ikú ló máa padà gbẹ̀yìn dodo àwọn tẹ́rí yẹn. Ọbásanjọ́ àgbàyà yẹn Ọbásanjọ́ bàbá yẹyẹ bàbá òṣì yẹn kò lè ronú ẹ lọ gbàgbé ẹ gbogbo àwọn tẹ́rí jankan tẹ́rí tó ti di Nàìjíríà mú yẹn wọn ò ní ronú kankan tó fẹ́ rò they are still in the system tó dodo wọn ló wà nínú kóòtù yẹn tó bá dọ́ tí wọ́n sáré wọ́kọ̀ bọ́ta ọ sọ̀rọ̀ kan báyìí wọ́n máa bàbá Ọbásanjọ́ dẹ̀ sọ̀rọ̀ tó dá lónìí irọ́ ló pa ó kàn sáré fi yẹn ṣe fún síwájú ni tó bá tún dọ̀là nǹkan mi ló máa sọ kì í ṣòun nìkan wọ́n pọ̀ bẹ́ẹ̀ ìwọ̀nba tí mo mọ̀ náà ni mo ń darúkọ there are many like that. Life will go on òun ló ń dùn àwọn alágbára lẹ́yìn tá alágbára bá kú tán ẹ máa sọ pé life will go on ṣé dodo wọn ò ṣe birthday ni àwa dẹ̀ celebrate birthday fún Sunday Igboho I celebrate yes we celebrate it dodo wọn ṣe birthday àwọn ọba tẹ́ ń pariwo pé wọ́n fẹ́ dayọ́ dábàá yín dá sọ̀rọ̀ ṣé wọn ò ṣe dodo fàájì wọn ṣayé wọn ò lọ from one place to another don't deceive yourself kò sí ọwọ́ ọba kankan nínú ọ̀rọ̀ Sunday Igboho tọwọ́ ọba bá wà lórí ọ̀rọ̀ Sunday Igboho ni wọ́n á ti fi Sunday Igboho sílẹ̀ ti pẹ́ tó bá pé àwọn ọba ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ Sunday Igboho wọn tó bẹ́ẹ̀ kò sọ́wọ́ ọba má tán rẹ̀ olórí burúkú ni gbogbo àwọn ọba Nàìjíríà gbogbo ọba Yorùbá pátá ẹlẹ́sìn ni wọ́n so don't deceive yourself. Ṣíà fídíò yìí jẹ́ ó débi tó jẹ́ kó dé ọmọ àlè Yorùbá nìkan ni kò ní ṣí ṣùgbọ́n mo mọ̀ pé àwọn táwa ń bá sọ̀rọ̀ tó jẹ́ ọmọ ọkọ they will share it àwọn ọmọ Yorùbá tó yẹ pé ọmọ ọkọ máa wá gbọ́ wá tún dọ̀ wọ́n á rí i pé tòótọ́ tí à ń sọ tọ́lọ́run ń lò wá láti sọ yìí ṣe I knew this thing is right forget about it mo tún máa sọ kí n tó close video yìí kò sí nǹkan kan ju ogun lọ bó ò jagun Nàìjíríà a ò lè pín forget báwo jagun tá a bá dẹ̀ fẹ́ ja ogun yẹn ogun tó yẹ pé it is no retreat no surrender tó yẹ pé ogun tó kàn máa jà tẹ́ máa sá ni ẹ tó máa padà bọ̀ sínú ìyà yín gbẹ̀yìn ni ṣùgbọ́n ogun tó jẹ́ pé wọ́n pè ní no retreat no surrender nǹkan tó ń pè lógun nìyẹn ogun tó yẹ pé until we get to the grassroots of the matter until we break the country listen to me we are not fighting the government we have right to protest ohun tá à ń sọ we are protesting. We protest ṣáwọn tí wọn ò lè give you god ní àwọn ìjọba Lagos State tí wọn ò lè fún yín ní accurate thing tó ṣẹlẹ̀ ní toll gate níjọ́ yẹn tí wọ́n pa àwọn ọmọ ọlọ́mọ dànù ṣé wọn ò ti dodo set up tí wọ́n ṣe tán láwọn ṣàwọn wádìí wọn ò ti cancel dodo ẹ̀ ti cancel gbogbo ẹ̀ náà àwọn ọlọ́pàá rádaràda tọ́ní kẹ́ protect àwọn ọmọ ìlú look at it ṣé ẹ̀yin yẹn la fẹ́ tẹ̀lé ẹ̀yin yẹn la tún fẹ́ máa ní pé we are one Nigeria ẹ̀yin yẹn lè máa ní pé this country is going to be good again láti gbà tí wọ́n ti bí mi ní ọlọ́pàá ti mess up ní police ti mess up ní dodo àwọn mi ti mess up and they are still messing up till now. Bullshit country that is bullshit this country is bullshit. ẹ ṣí à tẹ bá ṣí àwọn èèyàn sì lè kọ́gbọ́n nínú tí mo sọ lálẹ́ ìlú yìí ó lè correct àfi tá a bá jagun then tẹ́ ẹ̀ bá ti jagun àwọn tí wọn ò fẹ́ jẹ́ kẹ́ ẹ jagun tó máa pè wá bàbá ojoojúmọ́ lè máa ń sọ̀rọ̀ ogun ẹ má yẹ ká sọ ohun tí wọ́n ń sọ fún yín ni pé if you cannot beat them let us join them. I will never join you. I rather die in poverty than I will join you to do nonsense and I will máa jẹyà ní ọ̀run àpáàdì ẹ ṣe gbogbo ẹ̀yin èèyàn wa Ọlọ́run ní jẹ́ kí n rí yẹn láyé tèmi. God bless you. Have a wonderful day.